káalẹ́, káàsán, atúnkìyín, ẹ kú òwúrọ̀ ní gbogbo ibikíbi tí ẹ ti ń gbé ojú ayọ̀ tí ẹ ti ń wo àwa ọmọ yín. Orúkọ tèmi kò yí padà. Èmi gangan ni èmi, a ò ní fi ẹlòmíì ṣe mí. Orúkọ mi lẹ́ẹ̀kan sí ni ìránṣẹ́ Ọlọ́run tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Baba Confirm JP. Mo máa ń sọ wípé òdú ni wá, àwa kì í ṣe àìmọ̀ fún olóko. Ọ̀rọ̀ náà tí mo sì tún sọ yìí, mo máa ń tẹnumọ́ ní gbogbo ìgbà wípé ọ̀rọ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ ìgbéraga. Ohun tí ènìyàn tí ó bá ń jẹ́ òun gangan ló dáa kí ènìyàn kó máa sọ síta. Mo fi àkókò yìí lẹ́ẹ̀kan sí kí n tó máa lọ sínú ojú iṣẹ́ ti èní gangan. Mo tún fi àkókò yìí kí gbogbo ẹ̀yin bàbá wa pátá, ẹ̀yin màmá wa, ẹ̀yin àbúrò wa àtẹ̀gbọ́n wa, jákèjádò gbogbo àgbáyé, Amẹ́ríkà ni, Canada ni, Scotland ni, UK ni, Dublin ni, gbogbo Europe pátápátá, Asia ni, ilẹ̀ adúláwọ̀ ní Africa ni. Mo fi àkókò yìí pátá mo fi kí yín. Gbogbo àwọn oníbàárà wa pátá tí wọ́n wà ní orílẹ̀-èdè Nàìjíríà náà, mo tún fi àkókò yìí mo tún fi kí yín wípé ẹ ṣé gan ni. Ojú òní tì wá, ní agbára Ọlọ́run. Àwa yìí náà ni ẹ máa rí, ẹ̀yin sì ni àwa sì máa bá lójú móhùnmáwòrán. Ẹ ṣé gan ni. Ó fẹ́ pè mí, ọ̀pọ̀lọpọ̀ ló máa ń sọ wípé àwọn ń try láti get nọ́mbà mi tí wọn ò rí. Àwọn ń try gbogbo effort wọn, àwọn ò rí nọ́mbà mi nìyí tó lè pè mí sí, tó dẹ̀ lè WhatsApp mi sí 08022040950. Nọ́mbà mi tún ní ilé nǹkan sí 08022040950. O lè pè mí sórí nọ́mbà yẹn, o dẹ̀ lè WhatsApp mi náà sórí nọ́mbà yẹn. Ìwọ ṣáà ní sùúrù tó bá send message sí wa, tá ò tí reply, iṣẹ́ pọ̀ lọ́wọ́ wa ni. Ìwọ kò ní sùúrù fún wa. Ní ìgbà tí ó bá tó àkókò tó jẹ́ ká reply message yẹn, gbogbo ẹ̀ pátá òun ni mo máa reply. Kí ni mo mú wá fún yín o, ẹ̀yin èèyàn mi? Iṣẹ́ tí orí fi rán àwa nìyí. Àwọn ọ̀pọ̀lọpọ̀ dẹ̀kẹ̀rí ló ti jí àǹfààní nínú iṣẹ́ tí orí tó fi rán àwa. I am a prophet, as I always say. I am a spiritualist. I run a spiritual church and I do spiritual work. Mo jẹ́ ìránṣẹ́ Ọlọ́run, mo sì jẹ́ ẹni ẹ̀mí. Mo jẹ́ ẹni tó ní ìjọ ẹ̀mí tí mo sì ń darí rẹ̀. Mo dẹ̀ máa ń ṣe iṣẹ́ mi fún gbogbo èèyàn tí ó bá ti gbàgbọ́. Mo máa ń tẹnumọ́ dáadáa, bí o ò bá gbàgbọ́ nínú ohun tí à ń ṣe, o ò ní ìdí láti pè wá rárá. Gẹ́gẹ́ bí ọkùnrin kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, ó kàn déédéé pè mí ni, òun kò tiẹ̀ send message sí mi ni. Ó lóun ní ìdí iṣẹ́ àánú, òun náà ló kọ ìwé, ó lóun ní ìdí ẹ̀bì àwọn àgbàlagbà. Mo dẹ̀ sọ iye tí wọ́n ń tà á fún. Listen to me. If you don't have faith in what we are doing, mostly in what I am doing, don't even call me. When you call, o kò waste time ara ẹni. Bó bá tún send owó gan, tá a bẹ́ẹ̀ ṣe iṣẹ́ yẹn, tó o bá nígbàgbọ́ nínú tá a bẹ́ẹ̀ ṣe, kò lè ṣiṣẹ́ fún ẹ. Ohun tí èèyàn bá ní ìgbàgbọ́ nínú rẹ̀, òun ní ṣiṣẹ́ fún ènìyàn. Mo dẹ̀ sọ iye tá ń tà, ó dẹ̀ pè mí, ó ní ṣé ó tún nídìí kí òun máa bẹ àwọn àgbàlagbà ni? Oníṣègbè prophet ni mo pera mi, ṣé ó nídìí kó òun máa bẹ àwọn àgbàlagbà ni? Mo ní kó lọ bèrè lọ́wọ́ màmá ẹ̀ nílé. Tí kò bá dẹ̀ ní màmá, kó lọ bèrè lọ́wọ́ pásítọ̀ ẹ̀ tí ó ń tàn kiri, ẹni tí ayé ẹ̀ ti bàjẹ́. Ta tún sọ fún pé àwọn àgbàlagbà ló wà ní ìdí ọ̀rọ̀ rẹ̀, tó ń sọ fún mi wípé ṣé ó nídìí
kí òun lọ máa bí àwọn àgbàlagbà ni òun èètì wọn gan nígbà tí ó jẹ́ pé pásítọ̀ ni mí báwo ni mo ṣe máa sọ wípé òun ní láti máa lu ẹ̀bi àwọn àgbàlagbà ìyẹn mìíràn pé kó o máa bí àwọn àgbàlagbà nìyẹn ìwọ̀n tá ayé ń bẹ ẹja. Typically the way you were talking to me I let him know ṣe mo ti sọ fún ẹ nínú ìran tí mo sọ fún ẹ pé ayé ń díù pẹ̀lú ẹ bóyá tí ẹ tún wá sọ̀rọ̀ yìí mo rí pé ayé ń tòótọ́ ayé ń bẹ ẹja ó mọ̀ pé wèrè kì í pé rẹ̀ ní wèrè ó máa kò bí ní ìpòhùn ya wèrè á tún máa sọ fún ẹlòmíì wípé you are mad. Ẹni tí ayé bá ń bájà tó bá ti wọ̀ lára tó ti wọ̀ lẹ́jẹ̀ wàá rí wípé a tún máa ní ayé ò bá wọn jà a máa ní àwọn kan láyé ń bájà. So therefore mo bẹ̀ ẹ́ ìwọ tó o bá mọ ohun tó o fẹ́ má wulẹ̀ pè mí àwọn tó mọ ohun tó fẹ́ I don't deal with a joker. I deal with people that knows what they want and those people that is running that they need to succeed in life. Those are the people that I, Baba Confirm JP, I deal with. So pọ̀lọpọ̀ ló máa ń pè wá wọn mọ ohun tí wọ́n wá wọn ò sì mọ ohun tí wọ́n fẹ́. Tí o bá wá rí nọ́mbà wa tó ń rí wa pè tá à ń gbé iye ò ní kó useless privilege yẹn. Ọ̀pọ̀lọpọ̀ ló ń pe Adébóyè tí wọn ò rí Adébóyè pè. Ọ̀pọ̀lọpọ̀ ló ń pe Olúkọ̀yà tí wọn ò rí Olúkọ̀yà pè. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń pe Oyèdépò tí wọn ò rí Oyèdépò pè. But tá a bá wá fún ra wa ní orí ọ̀fẹ́ tá a fi nọ́mbà wa sílẹ̀ tí òun rí wa pè ìyẹn ò mean wípé kí o abuse privilege yẹn fún àǹfààní ẹ̀yin tí ẹ máa tún pè wá ẹ jọ̀ọ́ mọ ohun tí o fẹ́ sọ àbí kó o mọ ohun tí o fẹ́ kó o tó pè wá mo bẹ̀ pẹ̀lú ìyọ́nú Ọlọ́run ẹ ṣé gidigidi gan. Kí la mú wá? A ní ọṣẹ kan tí Ọlọ́run gbà fún wa lórí ọṣẹ yẹn tó bá wà ń bẹ̀ yẹn tó rí pé o máa ń rí oorun sùn àwa ní ọṣẹ kan tí Ọlọ́run fún wa ní orí ọ̀fẹ́ pé tí a bá lè padà tó bá ríra tó rí order. If you want to order you will order on the workshop. You send your order to me through my workshop number or you send your order to me through SMS which is direct call. The number yẹn ni mo fi sílẹ̀ lẹ́ẹ̀kan yẹn is 08022040950. The number yẹn mo fi sílẹ̀ òun wò wá lọ́wọ́lọ́wọ́ ó máa ń rí oorun sùn tètè pè wá ọṣẹ kan wà táwa bá ṣe fún ẹ wàá sùn dáadáa lọ́gbàgbé ẹ̀ wàá sùn dáadáa brain yẹn máa settle. A ní ọṣẹ tó jẹ́ pé tó bá jẹ́ pé òun rí oorun sùn either you are worried or you are not worried o kàn déédéé rí rẹ wípé o máa ń sùn tètè order fún ọṣẹ yẹn ojú òní tiẹ̀. Ìkejì tí mo tún máa mẹ́nu lé nínú fọ́nrán fídíò yìí òun ni ìwọ tí o bá ń discover wípé orí máa ń fọ́ ẹ o máa ń fọ́ ẹ tètè mójútó kó tó di nǹkan míì mọ́ ẹ lọ́wọ́. Ìyá kan pè mí níbi 2 weeks ago láti Amẹ́ríkà ó dẹ̀ pè mí ó sọ tóun fẹ́ sọ fún mi mo dẹ̀ sọ fún pé nǹkan báyìí ló máa ṣe. Listen to me mo bẹ̀ yín lẹ́ẹ̀kan sí tí o bá tí mọ ohun tó fẹ́ má pè wá. Kì í ṣe ti ìgbéraga ebi ò pa wá mo máa ń sọ ní gbogbo ìgbà iṣẹ́ ọwọ́ mi èyí tí Ọlọ́run fún mi yìí iṣẹ́ ọwọ́ mi yìí ó tó èmi jẹ o. And I'm bold with this work anywhere. A ò ṣeṣẹ́ àjàmbàkù rárá gbogbo àwọn tí wọ́n ra product wa gbogbo wọn ni wọ́n sọ testimony àwa ò sí nínú àwọn tó máa kó testimony fake jáde fún yín nítorí pé kẹ́lẹ̀ gbé product wa dà àwa ò sí níbẹ̀. Tó o bá ti gbàgbọ́ bá ti ń sọ yìí lọ gbàgbé ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ wọ́n believe yìí pé iṣẹ́ táwọn ń ṣe yìí
kí wọ́n ká máa fún wọn kò possible níwọ̀n gbà tí àwa náà lọ gbà ní ọ̀fẹ́ àwọn material tá à ń lò fún iṣẹ́ yìí a ò lọ gbà ní ọ̀fẹ́ níbi tí a ti ń rà a máa sanwó ni. So therefore ẹnikẹ́ni this is a business ẹnikẹ́ni tó bá mọ̀ pé òun fẹ́ ra nǹkan tó dẹ̀ ń pè wá tó dẹ̀ ń gbọ́ ohun tá à ń sọ yìí you need to pay for it. So therefore a ní ọṣẹ orí fífọ́ any kind of headache lọ gbàgbé ẹ̀ àwa ní ọṣẹ orí fífọ́ táwa bá ṣe fún ẹ tó o bá fi fọ orí ẹ lẹ́ẹ̀mẹ́ta bí orí yẹn ṣe tó bó ti lè wù tó ó gbọ́dọ̀ lọ ó dẹ̀ ní dúró ẹ mọ̀. So o ní láti tètè ọ̀dà tó o bá padà rí pé o bá rẹ nínú ìpele ẹlẹ́ẹ̀kejì tí mo polówó yìí ọṣẹ tí a fi ń fọ orí tí orí bá ń fọ èèyàn a ní ọṣẹ àṣírí bíbù òun ní ìpele kẹta onídìí ọṣẹ onídìí wípé onídìí ọṣẹ àṣírí bíbù pè mí kíákíá onídìí ọṣẹ àwúrí ọlà pè mí kíákíá a ní ọṣẹ tá à ń pè ní àwúrí ọlà ó wà ń bíbà yìí àwúrí ọlà nìyí òun lórí yìí ọṣẹ àwúrí ọlà ó wà ń bí tó nídìí ìwọ kí àkọ workshop mi kó order wọ́n dẹ̀ pé oríṣiríṣi they are in grade they are in levels èyí tí agbára ẹ bá ká òun ni ló máa ṣe a ò fi tipátipá a ò fi mú ẹnikẹ́ni wá pé mi ò sọ pé tipátipá ni kó wá rajà tiwa ṣùgbọ́n ìwọ tó bá mọ ibi tó ń lọ I am telling you ọ̀pọ̀lọpọ̀ yìí ẹ mọ ohun tó tọ́ ṣùgbọ́n at the end of the day ibi ohun tí kò tọ́ lẹ máa padà lọ fọ́ọ̀sì ojú òní tí wàá àní ọṣẹ òun ní ìpele kẹrin tí wọ́n ń pè ní àwúrí ọlà pé wá tó bá nídìí ẹ̀ á ṣe fún ẹ lẹ́ẹ̀kan sí ọṣẹ tí wọ́n ń pè ní ẹ̀bẹ̀ àwọn àgbàlagbà tí a bá rí wípé gbogbo ohun tó ń ṣe yìí tó ń dorí kodò yìí òun ṣe everything tó ń ṣe tí kò mú èrè jáde fún ẹ yìí tá a bá padà rí pé àwọn àgbàlagbà ló wà ń bẹ̀ a máa sọ fún ẹ wípé kó o lọ máa lo nǹkan àwọn àgbàlagbà bó o bá ṣe dádì ẹ ò ní bẹ dádì ẹ ni irú ọmọ tí mo sọ lẹ́ẹ̀kan nínú fọ́nrán yìí wípé ní kí lóyún tó ń ṣe máa bẹ àwọn àgbàlagbà tó o bá ṣe bàbá ẹ ò níbẹ̀ tó o bá ṣe ìyá ẹ ò níbẹ̀ sí. àwọn máa ń fi ohun wí ohun ni kí ohun tá à ń sọ yìí kí ó lè yí ẹ. àwọn tá a dẹ̀ ń sọ yìí tí à ń pè ní àgbàlagbà yìí ọlọ́run ló gbé ilé ayé lé wọn lọ́wọ́ no options ọlọ́run ló gbé ilé ayé ló gbé lé wọn lọ́wọ́ kò sí option bẹ́ẹ̀ ó dẹ̀ fún wọn ní agbára láti lè jẹ ẹnikẹ́ni níyà ìwọ tó o bá dẹ̀ fi ara ẹ sílẹ̀ wọ́n á jẹ níyà wàláhì wàá ṣu dúdú wàá ṣu yéye wàá tún ṣolómi ṣòrùrù sódẹ̀pọ̀ a ní ọṣẹ fún ẹ̀bí àwọn àgbàlagbà ìwọ tí àwọn àgbàlagbà tí wọ́n bá ń dà láàmú lórí bísínẹ̀sì ẹni lórí ilé ẹni lórí ọ̀rọ̀ ìgbéyàwó ni lórí anything torí pé nǹkan tó ń ṣẹlẹ̀ sí ẹ it is not ordinary àwọn àgbàlagbà ni a ní ọṣẹ a dẹ̀ ní nǹkan àwọn àgbàlagbà tó lè kojú ẹ̀ ohun tí wọ́n ṣe ní kéèyàn lo nǹkan àwọn àgbàlagbà ni wípé wọ́n lè mú ojú kúrò ní ara ẹni tí wọ́n ń bá fa wàhálà ẹni á lè fi àkókò yẹn ṣe àṣeyọrí kò jù yẹn lọ. ìkẹfà tó wà ń bí a ní ọṣẹ àánú ó wà ń bẹ̀ yẹn onídìí àánú ọṣẹ àánú wà kò họ́dà kíákíá onídìí ọṣẹ ìbùkún wọ́n yàtọ̀ síra wọn àánú yàtọ̀ sí ìbùkún kò họ́dà kíákíá a ní ọṣẹ ìbùkún a ní ọṣẹ ìbùkún ṣó ti rí òun ló wà ń bíbà yìí ọṣẹ ìbùkún lórí lọ́kàn yìí a ní in stock tó gbogbo ètò orí bíbà yìí kékeré ni àwọn production wà nínú store wa tá a ti ṣe rẹpẹtẹ fún àwọn tí wọ́n order ojoojúmọ́ làwọn ń send iṣẹ́ kò dẹ̀ síbi tí iṣẹ́ wa ò ń dé Amẹ́ríkà ni UK ni every part of the country even in Nigeria kò síbi tí iṣẹ́ wa ò ń dé tí ẹni wípé tó DHL ó máa gbé wá sí ẹgbẹ́ yàrá ẹ̀ ní ọṣẹ ìbùkún nìyí a ní ọṣẹ kan tí wọ́n ń pè ní ìtúwọ́ àwẹ̀là ìwọ táyé bá ti dè
tó dè tí ò ní ọ̀nà àbáyọ rárá, àwọn la máa ń sọ pé kí wọ́n lọ ra ọṣẹ tí wọ́n ń pè ní ìtúwọ́ àwẹ̀là. Ayé díẹ̀ gbogbo ohun tó ń ṣe ò láṣeyọrí níbẹ̀, wọ́n díẹ̀ pátápátá ó tiẹ̀ gbogbo ẹ̀ kọ́ wà upside down ni, wọ́n ń da ọ̀nà ẹrú. A máa sọ fún ẹ pé ọṣẹ ìtúwọ́ ni kó lọ rà o, ṣùgbọ́n yìí ò ń ṣe ìtúwọ́ lásán, ìtúwọ́ àwẹ̀là ni. A ní ọṣẹ ìṣẹ́gun, ò ń sùn ni, àwọn àlákàlà oríṣiríṣi, oúnjẹ lójú oorun ni, ò ní ìbálòpọ̀ lójú oorun ni, ọṣẹ ìṣẹ́gun ni kó ọ̀dà fún kíákíá o. Ọṣẹ ìṣẹ́gun ni kò ọ̀dà fún, ò ń sùn ó wá rí i pé àwọn kinní kan fa ìlà sí ẹ lára, wall echo, kiri tó ń rìn kiri, ọmọ onílé wọ́n fa ìlà sí ẹ lára, o ní ìdí ọṣẹ ìṣẹ́gun. O rí i pé o sùn, o rí i pé ọ̀tá ẹ kú ni, o ní ìdí ọṣẹ ìṣẹ́gun fún ìràpadà. Ọṣẹ ìṣẹ́gun nìyí. Àlákàlà, ẹni tí tó ń pè ní àlákàlà, o ní ìdí kó tètè ṣe kí ni, kó họ́dà. A ní ọṣẹ ìfẹ́ràn bíbà yìí lóríṣiríṣi, ọṣẹ ìfẹ́ràn lóríṣiríṣi, a ní ìfẹ́ràn lóríṣiríṣi. Irú yìí tí o wá fẹ́, òun ló máa fẹnu ẹ sọ. Àwa wá sọ fún ẹ wípé èyí ni kí o mú, tọ̀hún ni kó o mú. A ní ọṣẹ ìfẹ́ràn ní oríṣiríṣi, ọ̀dà fún àwọn nǹkan yìí, wọ́n ń ṣiṣẹ́ gidigidi gan. A dẹ̀ ní ọṣẹ tó jẹ́ pé òun ni wọ́n pè ní aṣínà, road open soap. Ọṣẹ aṣínà wà ń bíbà yìí. Ọṣẹ wègúnwèpè, òun lórí yìí. Wègúnwèpè nìyí. A ní ọṣẹ wègúnwèpè ń bíbà yìí, pé ìwọ tí ègún àti èpè tó ń bájà, ègún ìran, ègún obìnrin, ègún ọkùnrin lórí ọṣẹ tó lè wẹ ègún yẹn àti èpè dànù, àwa ní bíbà yìí. Ọṣẹ back to sender. A ní ọṣẹ back to sender, òun ló wà lọ́ọ̀kan yìí. This is back to sender soap. A ní ọṣẹ back to sender. A fẹ́ jẹ́ kó tètè kó anything tó bá need, kò sí ohun tí kò tiẹ̀ sí. Mo máa ń wo ọ̀pọ̀lọpọ̀ wípé ẹlòmíì a máa sọ pé iye báyìí là ń ta nǹkan, lówó ẹ̀ ti pọ̀ jù. Ọkùnrin kan dọ́dọ̀ mi ní ọ̀sán àná, ó ní owó ẹ̀ pọ̀. Mo ní owó kí ló pọ̀? Ẹni tó bá ń sọ pé owó oògùn pọ̀ á jí ẹni tó jẹ́ wípé kò ń ṣe oògùn ni, he doesn't know about kò take care ara ẹ̀. Tó bá ní kó lọ ra aṣọ, wọ́n lè lọ ra aṣọ 30,000 naira. Tó bá ní kó ra bàtà, wọ́n lè lọ ra bàtà 50,000 naira. Ojoojúmọ́ ló lè rà. Ṣùgbọ́n ẹni tí a bá sọ pé iye báyìí ni nǹkan tá ń tà, tó wá ní pé owó ẹ̀ pọ̀, èmi máa ń rí wọn nírì wípé iye yìí bóyá aṣọ ló náwó lé lórí. A ò mọ̀ wọ́n tì. Àwọn tó náwó lé aṣọ, àwọn tó jẹ́ pé nǹkan míì ni wọ́n náwó lé lórí, nǹkan tó jẹ́ kí wọ́n náwó lé lórí, which is the spiritual aspect of their life, wọn ò ready láti náwó lé lórí. Tí wọ́n bá ti gbọ́, ọ lè ná, ẹlòmíì lè repo 5,000 naira in a day, ṣùgbọ́n tó bá ti gbọ́ pé spiritual issue, ó máa ní ó ti wọ́n jù ni. Many things is happening. Tèmi advice tí mo máa fún ìwọ tó ń gbọ́ mi, tó dẹ̀ ní lọ́kàn ara ẹ láti achieve ọjọ́ ọ̀la tó dáa, òun ni pé kó mójútó ra ẹ spiritually. Bó ṣe ń náwó lórí cream ló ṣe máa náwó lórí ara ẹ spiritually. Bó ṣe ń náwó lórí bàtà ló ṣe máa náwó lórí ara ẹ spiritually. Bó ṣe ń náwó lórí ilé tó ń sanwó ilé ẹ tó ń sọ, bó ṣe máa ń mójútó ara ẹ spiritually nìyẹn. Tó o bá ti ní problem in spiritual, I am telling you, gbogbo tí mo dá síwájú yẹn, o fẹ́ sanwó ilé ni, o fẹ́ sanwó school ni, o fẹ́ kọ́ ilé ni, o fẹ́ ralẹ̀ ni, o fẹ́ lọ sílùú èyìnbó ni, gbogbo àwọn oríire yìí, when you have a problem in a spiritual area, ọ̀tá ẹ̀ máa padà ní problem lórí area yẹn ni. So therefore, ọ̀pọ̀lọpọ̀ yín ò ń take care spiritual area yìí, nítorí ẹ̀ ṣe máa rí pé physical area máa ní problem. So therefore, gbogbo nǹkan yẹn ló wà. Ọṣẹ ẹ̀dá máa ń ṣe ẹ́. Tó o bá ní ẹ̀dá, I am telling you, kò possible kéèyàn yẹn lóyún o. Ó wá rí pé òun wá oyún, ẹ̀dá wà lára ẹ̀. Bí ẹ̀dá bá kọ́kọ́ wà lára ẹ̀, tá a dẹ̀ gbọ́ wípé òun wá oyún, a máa kọ́kọ́ sọ fún ẹ wípé kọ́kọ́ lọ treat ẹ̀dá náà, nítorí pé ẹ̀dá ò ní fún ẹ ní orí ọ̀fẹ́ láti ní oyún. A ní àwọn oríṣiríṣi nǹkan ẹ̀dá.
ẹbu ni àní ni ọṣẹ ni àní tọ́lọ́run dẹ̀ fún wa ní orí ọ̀fẹ́ tó ń jẹ́ gidigidi gan. A ní ọṣẹ sangun o máa rí pé egungun máa ń ru ẹ́, o máa rí pé ara máa ń ru ẹ́ gidigidi gan. A ní ọṣẹ sangun a tún máa ń pè ní àwọ̀ká nígbà míì, àwọn èyìnbó máa ń pè ní arthritis ní ìgbà míì. A ní ọṣẹ, a ní ẹbu ẹ̀gan egbògi ẹ̀ náà wà, ọ̀dẹ̀ kíákíá tó o bá rí pé àwọn nǹkan yìí ló ń ṣe ẹ́ kó o tètè ọ̀dẹ̀. A dẹ̀ ní ọṣẹ hypertension tó o bá fi wẹ̀ báyìí gbogbo àgọ́ ara ẹ ló máa set. Ọṣẹ hypertension wà. Gbogbo àwọn nǹkan yìí kò sóhun tí kò sí. Àìrìn òun ni kò jẹ́ kó rí abuké ọ̀kẹ́rẹ́. Tó o bá rìn dáadáa wà á rí pé nínú àwọn ọ̀kẹ́rẹ́ gan abuké ń bẹ nínú rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ò rẹ́dì láti rìn. Tó bá ní patí yá ní Ṣàngó ó máa lọ sí patí, tó bá ní patí yá ní Ìbàdàn ó máa lọ sí patí, tó bá ní patí yá ní Ìlaró á lọ sí patí, tó bá ní patí yá l'Oǹdó Èkìtì á lọ síbẹ̀, tó bá ní patí yá ní Ìlọrin àwọn ló máa bá ń bẹ̀. Ṣùgbọ́n kí wọ́n rìn lórí ọ̀rọ̀ ayé wọn ò ní lè rìn lórí ọ̀rọ̀ ayé. Jọ mo bẹ̀ ẹ́ ni, má fi ọ̀rọ̀ ayé rẹ ṣeré. Gbogbo ohun tí a wá kà sílẹ̀ yìí lónìí kò sí tí kì í ṣiṣẹ́ nínú wọn. Gbogbo ẹ̀ pátá làwọn kọ́sítọ́mà wa àbí oníbàárà wa tó jẹ́ wípé wọ́n mọ̀ wá dáadáa ni wọ́n ń jẹ orí ọ̀fẹ́, wọ́n sì mú testimony wá. Mo tún fi àkókò yìí kí yín lẹ́ẹ̀kan wọ́n kí n tó lọ. Orúkọ tèmi ni Baba Confirm JP. Nọ́mbà tí o lè pè mí sí àbí tó lè workshop mi sí òun ni 08022 má fi ọ̀rọ̀ ara rẹ ṣeré. Tó o bá ti ní problem in the spiritual, I am telling you, or regarding to spiritual issue, ó máa affect physical issue ẹ. Nítorí ẹ̀ lọ́lọ́run ṣe dá wa. Iṣẹ́ tèmi ń ṣe nìyí, ayé mi nìyí, orílẹ̀-èdè mi ni. I am a prophet of God. I am a spiritualist. I run a spiritual church and I do spiritual work. A tún máa ríra ní ọjọ́ mi. Ẹ ṣé gan ni. God bless you. Have a wonderful day.